ṣe dàgbà yà láyé o, kó má ṣe dòkú mọ́ mi lọ́wọ́. Bá mi wò láwòye, kó má ṣe dàgbà yà láyé o. Bá mi wò láwòye, kó má ṣe dàpọ̀ mọ́ ẹgbẹ́kẹ́gbẹ́. Ọmọ èyí tí ó fi fún mi. A kí wa lórúkọ Olúwa bí a ti ń darapọ̀ mọ́ ìdánilẹ́kọ̀ọ́ Bíbélì tí Diocese of Ife Anglican Communion ń ṣe agbátẹrù. Gbàdúrà pé oore ọ̀fẹ́ ọjọ́ òní yóò jẹ́ fún ẹnì kọ̀ọ̀kan wa. Ní apá ọ̀tún mi níbí ní màmá wa Òdú ni wọ́n ń ṣàmọ̀ fún olóko. Màmá, ẹ bá wa dárúkọ yín. Ọpẹ́ Olúwa ọ̀pá péjú. Ẹ káàbọ̀ mà, a máa rí yín bá. Àmín. Ní apá kejì ìwẹ̀ ní bàbá wa nínú Olúwa, ẹ jẹ́ bá wa dárúkọ yín fún àwọn aráalé o. Reverend Canon Adéyẹmọ Adéyẹra. Ẹ káàbọ̀ bàbá. Ẹ jẹ́ ká gbàdúrà. Ọlọ́run alágbára, wọ́n tó ń kọ́ wa ní ọ̀rọ̀ rẹ ní gbogbo ìgbà tó sì ń fi ọkàn rẹ mọ̀ wá. Bí a ó tún ṣe máa jíròrò nínú ọ̀rọ̀ rẹ lọ́jọ́ tòní, fi ara rẹ hàn wá o. Àmín. Kọ́ wa mọ̀ ọ́ ṣe. Àmín. Gbé ọ̀rọ̀ rẹ sínú ayé wa. Àmín. Ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín. À ń tẹ̀síwájú nínú àkòrí kan náà tá a ti ń gbé yẹ̀wò bí ọjọ́ mélòó kan sẹ́yìn, ìta pè ní ìtọ́ni òbí ní ìlànà Ọlọ́run nínú ayé ìgbàlódé yìí. Ní pàtàkì fọ́jọ́ òní, a fẹ́ wo àpẹẹrẹ ìgbé ayé òbí fún ìtọ́ni àwọn ọmọ. Àpẹẹrẹ ìgbé ayé òbí fún ìtọ́ni ọmọ ní pàtàkì. Ohun tí a fẹ́ ṣe àkíyèsí nìyẹn. Àwọn ibi kíkà wa dẹ̀ ń tó bíi mélòó kan, a máa kà ní ṣókíṣókí kí àkókò má bàa kó wa ní pápá mọ́ra. Bàbá wa, ẹ bá wo ìwé òwe orí 22 ẹsẹ̀ 6. Mo mọ̀ pé yóò tiẹ̀ ti fẹ́ẹ̀ di àkọ́sórí fún ọ̀pọ̀lọpọ̀ torí pé a ti mú lò lọ́pọ̀ ọgbà. Màmá, ẹ bá wa wo EFESU orí 6 ẹsẹ̀ 4. Àwò láwò ipò. Ẹ sì tún bá wa wo ká kọ́kọ́ mú ìyẹn. Ìwé òwe orí 22 ẹsẹ̀ 6. Ó ní, tọ́ ọmọ rẹ ní ọ̀nà tí yóò tọ̀, nígbà tí ó bá sì dàgbà tán kì yóò kúrò nínú rẹ̀. Éfésù orí 6 ẹsẹ̀ 4. Àti ẹ̀yin bàbá, ẹ má ṣe mú àwọn ọmọ yín bínú, ṣùgbọ́n ẹ máa tọ́ wọn nínú ẹ̀kọ́ àti ìkìlọ̀ Olúwa. Ká wá wo Deuteronomy orí 6. Bàbá bá wo ẹsẹ̀ 6 àti 7. Màmá wa bá wa wo Deuteronomy orí 11 ẹsẹ̀ 18 àti 19 ẹsẹ̀ 6 àti 7. Àti ọ̀rọ̀ wọ̀nyí tí mo pa láṣẹ fún ọ ní òní, kí ó máa wà ní àyà rẹ, kí ìwọ kí o sì máa fi kọ́ àwọn ọmọ rẹ gidigidi, kí ìwọ kí o sì máa fi ṣe ọ̀rọ̀ ìsọ nígbà tí ìwọ bá jókòó nínú ilé rẹ, àti nígbà tí ìwọ bá ń rìn lé ọ̀nà, àti nígbà tí ìwọ bá dùbúlẹ̀, àti nígbà tí ìwọ bá dìde. Orí 11. Ẹ fi ọ̀rọ̀ mi wọ̀nyí sí àyà yín àti sí ọkàn yín, kí ẹ sì so wọ́n mọ́ ọwọ́ yín fún àmì, kí wọn kí ó sì máa ṣe ọ̀já ìgbájú níwájú yín, kí ẹ̀yin kí ó sì máa fi wọ́n kọ́ àwọn ọmọ yín, kí ẹ̀yin máa fi wọ́n ṣe ọ̀rọ̀ ìsọ nígbà tí ìwọ bá jókòó nínú ilé rẹ, àti nígbà tí ìwọ bá ń rìn lé ọ̀nà, nígbà tí ìwọ bá dùbúlẹ̀, àti nígbà tí ìwọ bá dìde, kí ọjọ́ yín kí ó lè máa pọ̀ sí i,
àti ọjọ́ àwọn ọmọ yín ní ilẹ̀ náà tí Olúwa búra fún àwọn bàbá yín láti fi fún wọn bí ọjọ́ ọ̀run lórí ilẹ̀. A dúpẹ́ púpọ̀. Èròǹgbà ẹ̀kọ́ yìí náà ni pé ká ṣàwárí ohun tó jẹ́ láti jẹ́ àpẹẹrẹ ti Ọlọ́run nípa ìtọ́ni nínú ayé tá a wà yìí, jíjẹ́ àpẹẹrẹ gẹ́gẹ́ bí ọkàn Ọlọ́run ti ń fẹ́, àti pé ká lè wo àwọn ìwà wa gẹ́gẹ́ bí òbí tí ó lè ṣàfihàn wa gẹ́gẹ́ bí ẹni rere, gẹ́gẹ́ bí òbí tó dáńtọ́. Àti ìkẹta, ohun tí yóò mú kí ore-ọ̀fẹ́ tá a lè rí ore-ọ̀fẹ́ gbà ká lè tàn ìmọ́lẹ̀ gẹ́gẹ́ bí ó ṣe yẹ ká tàn mọ́lẹ̀. Ó jẹ́ àwọn ohun tí ó jẹ́ kókó èròǹgbà fún ẹ̀kọ́ yìí. Mo mọ̀ wípé nígbà tí a bá ń sọ̀rọ̀ nípa àpẹẹrẹ ìgbé ayé òbí fún ìtọ́ni, oríṣiríṣi ohun ni ó ti máa lọ lọ́kàn wa. Ọ̀nà wo la ń gbà, kí la ń ṣe, ṣùgbọ́n kókó rẹ̀ náà ni àpẹẹrẹ rere, àpẹẹrẹ tó ń fi ìwà bí Ọlọ́run hàn fún àwọn tí a fi ṣe àkóso lé lórí, kì í ṣe ọmọ nínú kan. Gbogbo àwọn tó wà lábẹ́ òbí òun náà ni à ń tọ́ka sí gẹ́gẹ́ bí òbí, àti pé irú ọ̀nà wo ni a ó fi ṣe. Pàtà bá sì wo abala kan nínú ìfáàrà, ó ní irú ọ̀nà tó wù kí a fi ṣe ìgbéyàwó wa. Ìgbàlà, ààbò àti ayérayé wa ṣe pàtàkì. Bẹ́ẹ̀ náà ló sì pè fún ìrònú tí a kò bá lè tọ́ àwọn ọmọ tàbí ṣe ojúṣe wa fún ọmọ wa. Torí pé tí wọ́n bá pàdánù láyé yìí, tí wọ́n pàdánù lọ́run, a ó pín nínú ìyà wọn. Òun ló ṣe pàtàkì ká mọ ọ̀nà tá a fi tọ́ wọn sọ́nà, tá a sì mọ kí ló yẹ ká ṣe, pàápàá pẹ̀lú ohun tí ojú ń rí àti tí etí ń gbọ́ lákòókò tá a wà. Láì má dé ìnà pẹ̀nu, ohun tí a fẹ́ gbé yẹ̀wò náà nìyẹn, tí àwọn tí Ọlọ́run sì ti pèsè sí bí lónìí tí wọ́n máa yànnàná fún wa ní ọ̀kọ̀ọ̀kan. Kí n bẹ̀rẹ̀ látọ̀dọ̀ màmá wa. Ìbéèrè fún ìjíròrò àkọ́kọ́, ó ní kí ni ipa tí ìgbésí ayé wa gẹ́gẹ́ bí òbí ní lórí àwọn ọmọ wa nígbà tí a bá ń tọ́ wọn. Ká ti bẹ̀ mọ́, torí àpẹẹrẹ òbí náà ni wọ́n ta ń wò, ipa wo. Wọ́n ní ipa wo ní ìgbésí ayé òbí ní lórí àwọn ọmọ wa nígbà tá a bá ń tọ́ wọn. Tá a bá ń sọ̀rọ̀ ìgbà tá à ń tọ́ wọn, nígbà tán wà ní oyún, nígbà tí wọ́n ń rá, nígbà tán ń rìn, nígbà tán di ọ̀dọ́ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Láti inú oyún láti bẹ̀rẹ̀ sí tọ́ àwọn ọmọ tó wà nínú oyún nínú oyún wa, ṣe mọ̀ pé a lè bá wọn sọ̀rọ̀. Bó ṣe ń gbọ́wọ́ lé ikùn ẹ tó ń gbàdúrà, tí ò ń sọ̀rọ̀ sí pé wọ ọmọ yìí ti Jésù ló máa ṣe, ó máa jẹ́ àpẹẹrẹ lórílẹ̀‐èdè ayé yìí ni. Ògo Ọlọ́run máa yọ́nú ayé ẹ. Ó ń gbọ́. Ọmọ wa náà ní etí tó ń gbọ́. Ọmọ inú wa ní etí. Ìyẹn ló dẹ̀ ṣe jẹ́ pé a gbọ́dọ̀ bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀ sí wọn láti ìgbà tán wà ní oyún, kó máa gbàdúrà fún wọn. Ẹ̀rí ọmọ mi, bí a ṣe ń jà nínú ilé, ká sọ pé àwọn òbí ẹ̀ jẹ́ òbí tó ń jà, òun náà ń gbọ́. Ẹ ti ń kọ́ ní ẹ̀kọ́ ọjà nìyẹn, ẹ ti ń kọ́ ní ẹ̀kọ́ asọ̀, ẹ ti ń kọ́ ní ìwàkiwà. So ńgbà tí wọ́n bá ń rá, ńgbà tó ń múyàn, gbogbo bó ti ṣe ń fi ìfẹ́ wò ó, tó ń sọ̀rọ̀ sí ayé ẹ̀, gbogbo ẹ̀ náà ló ń gbọ́. Ńgbà tó bá tún dàgbà, gbogbo àwa ní Ọlọ́run ẹ̀ àkọ́kọ́, àwa lọ́lọ́run tó rí, Ọlọ́run tó rí àwa ni, kò sí Ọlọ́run mi, àwa nìkan ló kọ́ rí. So ìgbésí ayé wa, bó ṣe ń gbàdúrà, bó bọ́ sí kọ̀rọ̀, ọmọ kékeré kan ní Sunday school, ọmọ tí ò tí ì tó nǹkan kan, òun náà bọ́ kọ̀rọ̀, a máa mi orí, a máa mi orí. Ó mì pé ó ti rí àwọn òbí ẹ̀ tán ń gbàdúrà. So ipa tá a ní lórí àwọn ọmọ wọ̀nyí kò kéré, a dẹ̀ gbọ́dọ̀ kíyèsí. Ìyẹn ni Bíbélì ṣe sọ́nù EFESU orí 3 ẹsẹ̀ 2. Ó ní ẹ̀yin ni ìwé wa tí a kọ sí wa lé ọkàn, gbogbo ènìyàn ti mọ̀, tí wọ́n sì ti ń kà.
àwa ní ìwé àwọn ọmọdé wọ̀nyí tí wọ́n ń kà ní gbogbo ìgbà nítorí náà bó ṣe ń sọ̀rọ̀ ọmọ á máa wo ẹnu ẹ tí òbí ẹ̀ bá ń sọ á máa wo ẹnu ẹ ó bá jẹ́ lẹ́jọ́ wẹ́wẹ́ ni ẹ ò ti ń kọ́ bó ṣe máa tójọ́ wẹ́wẹ́ nìyẹn gbogbo ohun tá à ń ṣe ìgbé ayé wa tó bá fẹ́ràn Ọlọ́run wàá rí ọmọ yẹn náà ó ti ní ìlépa ipò náà máa fẹ́ràn Ọlọ́run Ọlọ́run á ràn wá lọ́wọ́. bàbá wa kí lè ní fi kún o àpẹẹrẹ ìgbé ayé wa gẹ́gẹ́ bí òbí. Ipa tí ìgbé ayé òbí ní lórí ọmọdé kò kéré rárá. Ìrírí ti jẹ́ kó yé wa pé ipa tí àwọn òbí ní lórí ọmọ ó ṣe pàtàkì. Fún àpẹẹrẹ tí ẹ bá ṣàkíyèsí àwọn ìṣẹ̀lẹ̀ kan tó ti ṣẹlẹ̀ nínú ayé yìí, tá bá rí òbí tó lóyún sínú bóyá tó mu sìgá àti ráwọn obìnrin tó ń lóyún tó ń mu gbó tó ń mutí, àìsàn tó ń ṣe wọ́n yẹn á dẹ̀ ṣe ọmọ tó wà nínú wọn. Nítorí pé láti fi hàn wá pé ohun tí wọ́n ń jẹ tí wọ́n ń mu ó ní ipa. Láti ibi tán ń jẹ tán ń mu gan-an ó ní ipa lórí ọmọ tó wà nínú. Torí náà tí irú yẹn bá lè ṣẹlẹ̀ nípa tara ó túmọ̀ sí pé nípa ti ẹ̀mí àti àwọn nǹkan mìíràn ipa tí òbí ń kó ìwà tó ń wù nǹkan tó ibi tó ń lọ ọ̀rọ̀ tó ń sọ ó ní ipa lórí ọmọ rẹ̀ láti inú wá gẹ́gẹ́ bí mọ̀mọ́ wa ti sọ. Torí náà tí ọmọ bá bẹ̀rẹ̀ sí hùwà èpè nígbà tó bá dénú ayé ó ṣeé ṣe tẹ́ bá wo ìyá àti bàbá ẹ̀ èpè náà fi ń bára wọn lò gbé ayé elépè ni wọ́n ń gbé. Torí náà ipa tí òbí ní lórí ọmọ ó kọjá ohun tá a lè fọwọ́ yẹpẹrẹ mú. Ó kọjá ohun tá a lè fọwọ́ yẹpẹrẹ mú. Òye tá a tiẹ̀ tún wá tún nílò ní ìtẹ̀ tún wá lé nítorí pé lọ́pọ̀lọpọ̀ gbàǹbà bá ń sọ̀rọ̀ àpẹẹrẹ ìgbé ayé ńgbà ọmọ bá tó dàgbà ta tó máa ń rò wípé ó ṣẹ̀ṣẹ̀ ń kọ́ wa àwọn òbí àti inú gan ló ti ń kọ́. Ìyẹn ni pé òbí níṣẹ́ ṣe látijọ́ tí ọmọ bá ti ṣe kúlú nínú tí ìgbé ayé ńgbà tó bá sì wá jáyé yẹn láti wá máa kíyèsí ohun tó tún wá ń rí yẹn pé ó wá di kàráǹgídá pé kí òbí ká ní òye bá a ṣe ń gbé ayé wa ńgbà táwọn ọmọ yìí gan-an tí ò tiẹ̀ tí ì di pé wọ́n wá sáyé tá a lè sọ pé a gbé wọn ní kókó ó ṣe pàtàkì. Mo gbà ládùúrà pé ìwà wa gẹ́gẹ́ bí Yorùbá ṣe máa ń sọ orí inú wa kò ní bà tòde jẹ́ o. Àwọn ọmọ wa wọ́n á sì yàn wọ́n á yanjú o. Káyà máa kíyèsí láti inú oyún wa ó ṣe pàtàkì. Wọ́n wá ní báwo wá la ṣe lè tọ́ àwọn ọmọ wa ní ìwà bí Ọlọ́run o. Bàbá wa ẹ̀yin lẹ́ kọ́kọ́ bá a gbé yẹ̀wò báwo a ti mọ̀ pé ó ṣe kókó báyìí ṣùgbọ́n báwo gan-an wá la ṣe lè tọ́ wọn. Ẹ ṣé olótú ọ̀nà tí a lè gbà tọ́ àwọn ọmọ wa ní ìwà bí Ọlọ́run ó pọ̀ ó sì bẹ̀rẹ̀ láti ọ̀dọ̀ gẹ́gẹ́ bí a ti sọ ní ìbéèrè àkọ́kọ́ pé láti inú oyún wá òbí gan fúnra rẹ̀ ó gbúdọ̀ jẹ́ ẹni tí ó súnmọ́ Ọlọ́run tí ó gbé ìwà bí Ọlọ́run wọ̀. Tí òbí bá ti jẹ́ ẹni tó gbé ìwà bí Ọlọ́run wọ̀ láti inú wá kò ní jẹ́ ìdíwọ́ fún ọmọ náà láti dàgbà sí inú irú ìwà bẹ́ẹ̀ torí ẹni tó bá bí ni lájọ. Ìyẹn bẹ́ẹ̀ nígbà tọ́mọ bá tún dáyé tán ọ̀nà kejì tó ṣe pàtàkì ní àpẹẹrẹ nípa torí kò sí ọmọ tó kéré mọ́ láyé tá wà yìí. Ìrírí ti jẹ́ kó yé wa pé kò sọmọ tó kéré mọ́ kò sẹ́ni tó ń kọ́ ọmọdé bá ṣe ń parọ́ kò sẹ́ni tó ń kọ́ ọmọdé bá ṣe ń jalè kò sẹ́ni tó ń kọ́ ọmọdé bá ṣe ń ní ìbálòpọ̀ nísìnyí. Torí náà tó bá ṣe é ṣe fún ọmọ ọdún kan ọmọ ọdún méjì láti máa sọ pé òun ṣe bí bàbá àwọn àtìyá òun ṣe ń ṣe
a rí àwọn ọmọ tó ń ṣe bẹ́ẹ̀ ní àwọn ọmọ ilé ìwé ọmọ kìdàgátì ọmọ nọ́sírì ó ní òun fẹ́ ṣe bí bàbá òun àti ìyá òun ṣe ó fẹ̀yìn ọmọ ẹgbẹ́ ẹ̀ lélẹ̀ ọmọ ọdún 2 ọmọ ọdún 3 torí náà kò sẹ́ni tó kọ́ òun lórí nínú ìwà àti ìṣe torí náà àpẹẹrẹ ó ṣe pàtàkì kò sí ọmọdé mọ́ ohun tí ọmọdé bá sì fojú rí ó á ṣòro kó tó lè kúrò lọ́kàn ẹ̀ torí pé ọkàn wa bíi ẹ̀rọ agbérin lórí ohun tó bá ti fojú rí ilé ìtàn pé mágínẹ́ẹ̀tì ohun tó bá ti fojú rí ó máa lẹ̀ mọ́ ọkàn ni torí náà àpẹẹrẹ nínú ọ̀rọ̀ nínú ìwà nínú èrò ó ṣe pàtàkì nígbà yìí làwọn ọmọ yẹn á lè máa tọpasẹ̀ pa bí bàbá àti ìyá mi ṣe ń ṣe ni báwọn ẹ̀gbọ́n mi ṣe ń ṣe ni tó bá jẹ́ ohun tó dára náà ni òun náà ni wọ́n á máa tọpasẹ̀ rẹ̀. ẹ ṣé olóòtú. gbà pẹ́ẹ́rẹ́ màmá wa báwo la wá ti lè ṣe o. wọ́n ní láti kọ́ ọmọ níwà bí Ọlọ́run a rí kí ni ìwà bí Ọlọ́run kí ni ìwà bí èṣù ìwà bí Ọlọ́run ni pé o kọ gbogbo ani abí sínú ẹ̀ṣẹ̀ o wá dé kòríta kan o jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ o pínyà pẹ̀lú èṣù ìwà bí èṣù kúrò nínú ayé ẹ o wá gbé ìwà bí Ọlọ́run wọ̀ nípa jíjẹ́wọ́ ẹ̀ṣẹ̀ tó dẹ̀ pé Jésù wọnú ọkàn ẹ ìwà bí Ọlọ́run wọnú ọkàn ẹ nìyẹn so láti wá kọ́ ọmọ ní ìwà bí Ọlọ́run kì í ṣe tí wọ́gán ò ṣe ló fẹ́ kọ́ ọmọ kì í ṣe ẹni tó jẹ́ pé kì í ṣe ẹni tí ò mọ ABC tẹni ó yá wá kọ́ ọmọ lébc ìrírí tí wọ́gán ní òun ló fẹ́ kọ́ ọmọ yẹn ìrírí tó ní tọ́mọ ń wò tọ̀sán tòru òun ló fẹ́ kọ́ ọmọ yẹn so ohun tó mọ̀ ni tó ń ṣe ni ó rọrùn láti transfer láti jẹ́ kí ọmọ ẹ kó gbà sára kó nípìn bẹ́ẹ̀ so ohun tó rọrùn ni a dẹ̀ rí pé èkíní o gbọ́dọ̀ kọ́ ọmọ yìí ọmọ gbọ́dọ̀ mọ ìbẹ̀rù Ọlọ́run tẹ́lẹ̀tẹ́lẹ̀ tí a bá ń lọ ṣọ́ọ̀ṣì tó ru bíbélì sórí tí bíbélì ẹ jábọ́lẹ̀ ìkóríta ìwà dúró wà máa jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ pé bíbélì ló jábọ́ o wà máa ní Ọlọ́run dáríjì mi ìbẹ̀rù Ọlọ́run ti wà nínú wa ń gbà yẹn ṣùgbọ́n ní ìsìn ó kàn jábọ́ tẹ́ ni o Ọlọ́run gan ó fẹ́ fi wọ́lẹ̀ so a rí i pé a gbọ́dọ̀ kọ́ ọmọ yẹn ní ìbẹ̀rù Ọlọ́run ìbẹ̀rù Ọlọ́run dẹ̀ ní ìpilẹ̀ṣẹ̀ ọgbọ́n ìbẹ̀rù Ọlọ́run ni ò ní jẹ́ kí ọmọ kó mú ọ̀bẹ àbí àdá kó fi géèyàn lọ́rùn ìbẹ̀rù Ọlọ́run ní pé á tẹ èèyàn lẹ́sẹ̀ mọ́lẹ̀ báyìí á fẹ́ bẹ̀ pé a má bínú nítorí pé ìbẹ̀rù Ọlọ́run wà nínú ọkàn ẹ̀ àwárí ìgboyè èṣù wà ń ta báyìí ṣùgbọ́n tó bá kọ́ ọmọ ní ìbẹ̀rù Ọlọ́run ìbẹ̀rù Ọlọ́run yẹn ni ò ní jẹ́ kó wọnú ibi ó ní ò jẹ́ ní kó ní ìgboyà láti dẹ́ṣẹ̀ so a gbọ́dọ̀ kọ́ ọmọ ní ìbẹ̀rù Ọlọ́run ìbọ̀wọ̀ ènìyàn ìbọ̀wọ̀ fún àyíká kó má bà àyíká jẹ́ ìbẹ̀rù Ọlọ́run náà ló máa jẹ́ kí ọ̀kan wò pé bí èmi kò tilẹ̀ rí ni ṣùgbọ́n òun rí mi ó mọ ohun gbogbo ó sì lè ṣe ohun gbogbo ṣùgbọ́n gbogbo wọ̀nyẹn ti dìtàn ní ìsìn a gbọ́dọ̀ pé padà sínú ọkàn àwọn ọmọ wa. ẹ ṣe púpọ̀ ẹ rí i pé a lè là tán kókó wọ́n ti sọ̀rọ̀ àpẹẹrẹ kókó wọ́n ní ohun tá a bá ní là ń fọmọ tí bẹ̀rù Ọlọ́run bá ti wà ní ayé wa àti wá lè tọ́mọ nílànà Ọlọ́run gẹ́gẹ́ bí gbogbo ọ̀rọ̀ Ọlọ́run tá a kà kọ́ sáyà kọ́ síbì kan ìyẹn ni pé ìwọ gan kọ́kọ́ ti ní láyà kó tó wá lè kọ́ mọ́ o ní kó kọ́kọ́ sáyà kí ìwọ gangan ti gbà á kó wá fi fún ọmọ kó jẹ́ kọ́ ọmọ rí i pé ó hàn nínú gbogbo ìwà àti ìṣe rẹ̀ ohun tó lọ́n sọ fún wa nínú ìwé Dítórónómì yẹn náà nìyẹn o pé ká kíyèsí ká sì fi hàn ọmọ wa bẹ́ẹ̀ gẹ́gẹ́ ìyẹn ni a fi lè tọ́ wọn sí ọ̀nà Ọlọ́run á fún wa ṣe o wọ́n wá ní ilé tó wá jẹ́ kókó ibẹ̀ wọ́n ní àwọn ọ̀nà wo láti jìn pé gbogbo nǹkan tá a kàn ń sọ yìí náà ẹnìkan wà ní ayé ní rọ́mọ bẹ́ẹ̀ ni ṣé a jìn tòótọ́ àbí àákànṣe náà làákàn gbọ́jú fúrú náà kò sí ọ̀run nìkan ní òmìnira tí ó là màmá wa. a rí i pé láìpẹ́ yìí wọ́n gbé inú pépà ọmọ méjì kan tán jà obìnrin méjì tí ọmọ school ni wọ́n secondary school tí ọmọbìnrin yẹn ó dẹ̀ lu ẹgbẹ́ ẹ̀ pa
ó lù ú débi pé ọmọ yẹn kú. Kí ni àwọn òbí yẹn irú ìjiyìn wo náà máa jí fọ́lọ́run? Kí náà kọ́ ọmọ yẹn? Nítorí ilé ló ti kọ́ bọ́n ṣe ń jà o. Kí ló máa sọ fún Ọlọ́run lórí ọmọ tí Ọlọ́run fi tó jẹ́ ẹ̀bùn ni látọ̀dọ̀ Ọlọ́run wípé àfún ẹ̀tọ́ ó yá máa tọ́mọ yìí. Ohun tẹ́yìn dẹ̀ wá rí kọ́ ni bọ́n ṣe ń jà. So tá a bá tún kíyèsí inú Bíbélì. Bóyá mọ́ gbàgbẹ̀rẹ̀ náà fi kọ́. Mi ò ń ṣọmọ lọlé lọ gbèsè. So gbogbo àwọn nǹkan ẹ wo inú Bíbélì wọ́n sọ ń pa tálẹ́ǹtì. Wọ́n ní wọ́n fún kan 5, wọ́n fún kan 2, wọ́n fún kan lẹ́yọ kan, ìkan lọ bo tiẹ̀ mọ́lẹ̀. Ọlọ́run wá ń béèrè pé ó yẹ ẹ wá ṣèṣirò. Ní gbogbo ohun tí ṣe ti Ọlọ́run kò sí ìtí kì í béèrè ìṣirò. Nígbà tó fún wọn lóúnjẹ pé kán jẹun gan tẹ́gbẹ̀rún 5 tán jẹun tán, ó ní ẹ lọ ṣá ìtókù, mo fẹ́ ṣírò ẹ̀. So gbogbo ohun tí Ọlọ́run gbé sí àkàtà wa pàápàá ọmọ wa a máa jí ìwájú Ọlọ́run bó ṣe tọ́ ọmọ yẹn láti inú oyún tó fi di bó ṣe dà. Nítorí ó ní tọ́ ọmọ rẹ ní ọ̀nà tí ó rìn, ó nígbà tó bá dàgbà tán kò ní kúrò ńbẹ̀. Bó ṣe tọ́ tó fi wá kúrò ní ìlànà Ọlọ́run yẹn wàá jíyìn bó ṣe tọ́. Nítorí ó ní kó o tọ́ kó lè rìn ní ìlànà Ọlọ́run. Ẹ jẹ́ ká kíyèsí o, a máa jíyìn àròjọ́ níwájú Ọlọ́run lórí gbogbo àwọn tí Ọlọ́run kó sí àkàtà wa, ìbá àṣọmọ ọ̀dọ̀ ni o, ìbá àṣọmọ tiẹ̀ ni o, wọ́n gbé fún ẹ ni o, whatever. Kò ní túmọ̀ sí Ọlọ́run. Báwo ló ṣe tọ́ ló ṣe pàtàkì. Ìyẹn ni pé àá jíyìn bàbá ṣé bó ṣe rí nìyẹn. Bẹ́ẹ̀ ni Bíbélì fìdí rẹ̀ múlẹ̀ pé ẹnikẹ́ni kò lè gan Ọlọ́run. Ohun tí ènìyàn bá fúrúgbìn yóò ká. Bẹ̀rẹ̀ láti ayé yìí lọ ni ìjíyìn ti bẹ̀rẹ̀. Ẹni tó bá kùnà láti tọ́ ọmọ nípa àpẹẹrẹ àti ẹ̀kọ́ ní ìlànà Ọlọ́run, òun fúnra rẹ̀ máa fojú ara ẹ̀ rí èrè iṣẹ́ ara ẹ̀. A fojú ara ẹ̀ rí kó tó tiẹ̀ kúrò láyé. A fojú ara ẹ̀ rí. Ẹ tún lé o. Torí pé èèyàn lè jẹ̀bi sí t'Ọlọ́run bá fún. Èèyàn lè jẹ̀bi tí ò bá ti ṣe. Tí ènìyàn bá kùnà láti tọ́ ọmọ pẹ̀lú àpẹẹrẹ àti ẹ̀kọ́, ẹni yẹn máa jiyìn láti gba èrè iṣẹ́ tó ṣe. Ọlọ́run wá sí ire Ọlọ́run ẹ̀san ni. Ọlọ́run ẹ̀san. Èèyàn ò lè gbẹ́ ègún kó fi ká ìgbàdo. Ohun tó bá gbìn ló máa ká. Ló máa ká. Irú ẹni tó jẹ́ pé torí pé àwọn ìṣẹ̀lẹ̀ tó yí wa ká ó ti jẹ́ kó yé wa pé ọ̀pọ̀lọpọ̀ ló ń kùnà ní ìkóríta yìí. Torí pé ẹlòmíì àti bímọ kọ́ níṣòro tiwọn. Ọmọ rọ̀ wọ́n lọ́rùn láti bí, ṣùgbọ́n wọn ò níṣẹ́ ṣe lórí bọ́mọ yẹn ibikíbi tó bá wù kó wọ̀. A kàn máa pọ́jọ ni. Káwọn kan máa bímọ tiwọn. Kó ṣáà pọ́jọ bí èkó ẹ̀dá. Kán ṣáà bímọ tiwọn ni. Wọ́n á ní obìnrin ló ń tọ́mọ lé bàbá àwọn. Wọ́n á fi ọmọ sílẹ̀ fóbìnrin, àwọn máa rìn kiri. Wọ́n á lọ fẹ́ kan sí sábó, wọ́n á lọ fẹ́ kan sí lágèrè, wọ́n á máa kóbìnrin jọ káàkiri. Wọ́n á fọmọ sílẹ̀. A ti gbàgbé pé òun á jíyìn o. A ti gbàgbé. Torí pé lọ́jọ́ ọ̀la irú ẹ lọ sátìmọ́lé ẹ máa rírò àwọn ọmọ bẹ́ẹ̀ bẹ́ẹ̀. Ẹ lọ sí gbòòrò àwọn ọmọ ọ̀pọ̀lọpọ̀ wọn ló di amúgbó. Torí pé nígboro tá a wà lónìí ó léwu. Ẹ wo ẹgbẹ́ òkùnkùn bó ṣe kún gbòòrò. Ẹ wo ìwà gànfẹ́ àwọn amúgbó. Ẹ̀rí fi yé wa pé tẹ́ bá kó 100 ènìyàn jọ nígboro, agídí lẹ fi lè rí 30 nínú wọn tí ò máa mugbó. Láyé tá a wà yìí àwọn òbí kan náà ló dẹ̀ bí wọn. Torí ìwà ọ̀daràn ló rọrùn jù nígboro. Ìwà ọ̀daràn ló rọrùn ló wọ́pọ̀ ní ìgboro. Torí náà èrè àwọn òbí tó kùnà láti tọ́jú ọmọ wọn pẹ̀lú àpẹẹrẹ tó dára àti ẹ̀kọ́ Kristi làwa ń jẹ báyìí. Kò là ń jẹ báyìí. Torí náà ohun tá a bá ti gbìn kò là ká. Onígboro kan báyìí, ilé bẹ́ẹ̀ á kan nítorí pé wọ́n kùnà láti tọ́jú àwọn. Olúwa ràn wá lọ́wọ́ o. Àmín. Níparí tán sọ fún wọn ní bí a bá fẹ́ràn Ọlọ́run gẹ́gẹ́ bí Jòhánù orí 14 ẹsẹ̀ 15 àti ẹsẹ̀ 15 orí 15 ẹsẹ̀ 10 yẹn bó ṣe tọ́ wa bó ṣe fi hàn wá. Ó ní a ó tọ́ àwọn ọmọ wa
ní ọ̀nà rẹ̀ tó tá a bá fẹ́ràn Ọlọ́run ó ní a ó pa òfin rẹ̀ mọ́. Ara òfin rẹ̀ náà sì ni pé ká tọ́ àwọn ọmọ wa. Ó ní a lè pe rọ́rọ́ pé a fẹ́ràn Ọlọ́run tí àwọn ọmọ wa àti àwa kò bá di àtúnbí, irọ́ la pa. A kò mọ Ọlọ́run, ìyẹn ni pé tá a bá mọ Ọlọ́run gẹ́gẹ́ bí wọ́n ṣe sọ, ohun tó jẹ wá lọ́kàn náà ni pé ohun tọ́lọ́run fi lé wa lọ́wọ́ káwa náà ká rí pé a fi wọ́n lé Ọlọ́run lọ́wọ́ lọ́nà tí inú Ọlọ́run tí ó fi dùn sí wa. Torí náà pẹ̀lú gbogbo ohun tá a ń rí tó ń lọ láwùjọ lákòókò tá a wà yìí, àwọn òbí alójúṣe láti ṣe. Ibi tójúṣe yẹn náà dẹ̀ ti bẹ̀rẹ̀ ni pé yẹra rẹ wò, irú àpẹẹrẹ wo ló ń fi lélẹ̀, irú ẹ̀kọ́ wo ló fi ń kọ́ àwọn ọmọ yẹn. Tá a bá ti ṣì gẹ́gẹ́ bí wọ́n ṣe sọ, ohun tí ìdánilẹ́kọ̀ọ́ bí eléyìí náà wà fún náà nìyẹn, pé ká ṣàtúnṣe. A sì láǹfààní, Ọlọ́run dẹ̀ máa ń gbọ́, ó mọ ẹ̀dùn ọkàn wa ńgbà tá a bá kó ọkàn wa payá fún, á sì fi àánú gbà wá. Àdúrà mi ni pé Ọlọ́run á fàánú gbà wá o. Àmín. Wọ́n ní ká ronú lé lórí ọ̀pọ̀ ìwà wo ló ń ṣe àfihàn ìhà tí a kọ sí Ọlọ́run, pé ìwà wa lọ́pọ̀ ọgbà ó ń ṣe àfihàn ìhà tí a kọ sí Ọlọ́run. Ìyàwó ló kọ sí Ọlọ́run, kí sì ni ó jẹ́ ìwà rẹ̀. Fún àkọ́sórí wa, ẹ jọ̀ọ́ sáré bá wa wo Genesis orí 22 ẹsẹ̀ 19. Nítorí tí mo mọ̀ pé òun ó fi àṣẹ fún àwọn ọmọ rẹ̀ àti fún àwọn ará ilé rẹ̀ lẹ́yìn rẹ̀, kí wọn kí ó máa pa ọ̀nà Olúwa mọ́ láti ṣe òdodo àti ìdájọ́, kí Olúwa kí ó lè mú ohun tí ó ti sọ fún Ábúráhámù wá fún un. Gbàdúrà ìlérí Ọlọ́run á ṣẹ nínú ayé wa o. Àmín. Ṣùgbọ́n káà náà kọ́ ìṣe àti ìwà Ábúráhámù. Fún ìtẹ̀síwájú, bóyá a nílò ìbéèrè tàbí a fẹ́ ní fi àlàyé, ẹ lè kàn sí wa lórí ẹ̀rọ ayélujára pẹ̀lú nọ́mbà yìí 081-471-94733. lẹ́ẹ̀kan sí 081-471-94733. bẹ́ẹ̀ bá sì ń ṣe lè a lè máa dá wa lóhùn àwọn ohun tí a bá fẹ́ ìtọ́ka sí. Ẹ jẹ́ kí a gbàdúrà. Màmá, ẹ gbàdúrà fún wa. Ọlọ́run wa, a dúpẹ́ lọ́wọ́ yín fún ẹ̀kọ́ tá a kọ́. A dúpẹ́ nítorí pé ẹ fẹ́ràn wa, lẹ ṣe fi ibi tí àṣìṣe wa wà lẹ ṣe fi hàn wá. Gbogbo ibi tí à ń ṣe tí ò kójú òṣùwọ̀n, Olúwa dáríjì wá. Láti ìkóríta ẹ̀ fún wa lóore ọ̀fẹ́ àti ṣàtúnṣe, kí àwọn ọmọ wa kàn di àmúyangàn fún ẹ̀yìn Ọlọ́run àti fún orílẹ̀-èdè wa. Olúwa ẹ jẹ́ kó rí bẹ́ẹ̀. A dúpẹ́ lọ́wọ́ yín torí pé ẹ ti gbọ́, lórúkọ Jésù Kristi Olúwa.